Ó mà wá ní agbára o, wàhálà ńlá ti bẹ́ sílẹ̀ báyìí o láàrin Kunle Afod àti Desola ìyàwó ẹ̀. Obìnrin náà ti kó kúrò nílé rẹ̀, èyí ni ohun tí ó fa ìjà wọn. Desola sọ wípé mo kábàámọ̀ pé mo fẹ́ Kunle Afod pẹ̀lú gbogbo nǹkan tí mo ti rí. Ó yẹ kí wọ́n máa kí mi, kí wọ́n máa yìn mí. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀pọ̀ ènìyàn ni kò lérò rẹ̀ rárá, bẹ́ẹ̀ ni ó ń ṣe àwọn èèyàn ní nígbà tí wọ́n gbọ́ wípé ẹ̀kọ́ ò jọ ojú mímu láàrin ọmọbìnrin tí àwọn ènìyàn fẹ́ràn dáadáa ni Desola, tí ó jẹ́ ìyàwó ní ọ̀dẹ̀ òṣèré ilẹ̀ wa, tí ó máa ń ṣètò tí ó fi máa ń ran àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ tí ó ti dàgbà lọ́wọ́, ìyẹn Kunle Afod. Kò lè ṣe kó má ya àwọn ènìyàn lẹ́nu pé àwọn tọkọ-tìyàwó yìí ní èdè-àìyedè, èyí tí àwọn tí ó mọ bí ó ṣe ń lọ sọ wípé ó le débi wípé ọmọbìnrin tí ó bí ọmọ 4 fún Kunle Afod ti kó kúrò nílé. Wọ́n ní hòtẹ́ẹ̀lì kan ni ó lọ ń gbé báyìí. Ìṣẹ̀lẹ̀ yìí ya àwọn ènìyàn lẹ́nu nítorí wípé nínú àwọn obìnrin tí ó nífẹ̀ẹ́ ọkọ wọn dénúdénú, tí ó tẹpá mọ́ iṣẹ́, tí ó sì fẹ́ràn àwọn ọmọ rẹ̀ ní Desola Afod yìí, tí ó máa ń pera rẹ̀ ní celeb wife wà. Ó gbé Kunle Afod sórí ní àìmọye ìgbà ló fi gbé fọ́nrán òun àti ọkọ rẹ̀ sórí ayélujára. Bí àwọn ènìyàn sì ṣe máa ń bú tó pé a gbé ọkọ lórí, níṣe ni kò kí ń dá wọn lóhùn. Bẹ́ẹ̀ ni ó ti sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó ṣe níbẹ̀ ni ó ti sọ dáadáa nípa ọkọ rẹ̀ yìí. Ó ní ọkùnrin náà gba òun pẹ̀lú àìṣedéédé òun. Ó ní ọkọ òun jẹ́ ẹnìkan tí ó mọ rírì òun. Desola ní bí ó tilẹ̀ jẹ́ wípé òun kábàámọ̀ wípé òun fẹ́ ọmọkùnrin yìí nítorí ẹni tí ó bá fẹ́ olórin tàbí ẹni tí ó bá fẹ́ òṣèré kì í ṣe ohun kan tí ó rọrùn, ṣùgbọ́n ó ní òun kò lè fi Kunle Afod sílẹ̀. Òun kò fẹ́ mọ nǹkan náà tí ó máa ṣẹlẹ̀. Ó ní ní ọdún 2002 ni òun ti mọ Kunle. Òun kò sì fi ìgbà kankan kó ẹrù òun báyìí kí òun ní òun fẹ́ kúrò ní ilé rẹ̀. Èyí ni àwọn ènìyàn fi ń béèrè pé kí wá ló lè ṣẹlẹ̀ tí ó mú kí ọmọbìnrin yìí gbàgbé gbogbo ìlérí tí ó ti ṣe, pé kò sí ohun tí ó lè mú kí òun kó ní ilé ọmọkùnrin náà. Ṣé àsìkò kan ti wà tí ọmọbìnrin náà jáde, ìyẹn ní ọdún 2018, tí ó sì pariwo wípé àwọn òṣèré tí ó ń fẹ́ ọkọ òun wọn ò jẹ́ kí òun gbádùn rẹ̀. Pẹ̀lú ìbínú ló fi sọ pé òun pe àwọn òṣèré tí ó yan ọkọ òun lálẹ́ níjà láti bọ́ síta kí wọ́n wá sí location tí ọkọ òun bá ti ń ṣeré. Nígbà náà ni wọ́n máa mọ irú ènìyàn tí òun jẹ́. Ká má gbàgbé pé òṣèré náà ti fi ìgbà kan jẹ́ mánéjà ọkọ rẹ̀, tí ó sì ti máa ń tẹ̀lé ara wọn lọ sí oko eré. Ìṣẹ̀lẹ̀ mìíràn tún ṣẹlẹ̀ láàrin òṣèré yìí àti ìyàwó rẹ̀ ní ọdún 2022, tí òṣèré sì kéde wípé òun ti kó Kunle Afod sílẹ̀. Ṣáájú ọjọ́ tí ó ṣe ìkéde yìí, ìyẹn ní ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2022, tí Kunle ṣe ọjọ́ ìbí, ló ti kí i tí ó sì ṣe àdúrà fún un. Ṣùgbọ́n ní ọjọ́ kejì ọjọ́ ìbí rẹ̀ yìí ní Tuesday ni ó gbé ìkéde kan sí orí ìkànnì rẹ̀ pé ìròyìn ire tí ẹ fẹ́ gbọ́ látọjọ́ yìí ti ṣẹlẹ̀ o, mo ti fi Kunle Afod sílẹ̀. Lẹ́yìn eléyìí ni wọ́n parí ìjà náà tí àwọn tọkọ-tìyàwó sì ń bá eré àníyàn wọn lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ ló sọ Desola lẹ́nu, tí wọ́n bú wípé wàhálà rẹ̀ ti pọ̀ jù. Wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ó rí nǹkan tí ó fẹ́ kú nítorí ẹ̀. Ọwọ́ ẹni tí ó ti sọnù ńkọ́? Ó ní ṣebí Desola náà gba Afod lọ́wọ́ ẹnìkan ni, kì í ṣe ìyàwó àkọ́fẹ́ rẹ̀. Lóòótọ́ sì ni Desola kì í ṣe ìyàwó àkọ́fẹ́ Afod. Arẹwà obìnrin tí òun náà jẹ́ òṣèré tí ó gbajúmọ̀ dáadáa, ṣùgbọ́n tí ó ti wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí, tí orúkọ rẹ̀ ń jẹ́ Serifat Tèmítọ́pẹ́ Olúwa, ní Kunle Afod kọ́kọ́ fẹ́, tí ó sì bí ọmọ kan fún un. Kì í ṣe pé ìjà wà láàrin Kunle Afod àti ọmọbìnrin tí ó rẹwà dáadáa tí ó sì ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù àgbéléwò yìí. Nígbà tí wọ́n fi kọ ara wọn sílẹ̀, ìwádìí akọ̀ròyìn wá fi hàn pé ìpinnu tí ó ṣòro fún àwọn méjèèjì láti ṣe, nítorí pé kì í ṣe pé wọ́n jà tàbí pé èdè-àìyedè wà ní àárín wọn lásìkò tí ìpínyà náà ṣẹlẹ̀. Ohun tí ó ṣẹlẹ̀ ni pé ẹ̀jẹ̀ àwọn méjèèjì kò bá ara wọn mu, tí wọn kò sì ṣe àyẹ̀wò kí wọ́n tó fẹ́ ara wọn. Bí wọ́n bá sì fi lè tẹ̀síwájú nínú àjọṣe náà, ó ṣeéṣe kí wọ́n bí ọmọ fòníkú-fọ̀la-dìde, èyí tí wọ́n ń pè ní SS. Ìdí nìyí tí wọ́n fi kọ ara wọn sílẹ̀ nígbà náà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ tí wọ́n kọ́kọ́ bí fún ara wọn, Oyinkansola, dá pé kò sì sí ohunkóhun tí ó ṣe é. Ọmọ náà sì ti wà ní iṣẹ́ ológun ní orílẹ̀-èdè Amẹ́ríkà bí a ṣe ń sọ yìí. Lẹ́yìn tí àjọṣepọ̀ wọn kò tẹ̀síwájú mọ́ ni Desola, tí òun náà ti fẹ́ ọkùnrin kan rí, fẹ́ Kunle Afod, tí wọ́n sì ṣe abiyamọ fún ara wọn. Ẹnìkan tí ó súnmọ́ àwọn tọkọtaya yìí sọ pé lára àwọn nǹkan tí ó fa èdè-àìyedè láàrin àwọn olólùfẹ́ méjèèjì kò jù ọ̀rọ̀ tí ó sábà máa ń fa wàhálà láàrin àwọn ìyàwó tí ó bá fẹ́ òṣèré. Ẹ̀sùn àgbèrè ni wọ́n ní Desola fi kan ọkọ rẹ̀, èyí tí ara rẹ̀ kò gbà mọ́ rárá. Wọ́n ní ọmọbìnrin náà sọ fún àwọn tí ó súnmọ́ wípé àwọn òṣèré tíátà ní ọkọ òun bá sùn kiri
kò sì bọ̀wọ̀ fún òun gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀, pé bí ó ṣe ń gbé kékeré láàrin wọn bẹ́ẹ̀ ni ó ń gbé àgbàlagbà. Wọ́n ní àwọn òde tí Kunle máa ń lọ tí ó yẹ kí ó mú ìyàwó rẹ̀ lọ, àwọn abẹ́lẹ́jayé yìí ló máa ń mú lọ síbẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n sì ní Desola ti ká ọkọ rẹ̀ tí àwọn má jẹ́ kí etí ẹni tí kì í jẹ́ kí inú ẹni dùn sí tún máa ń sọ gbogbo ìrìn ẹsẹ̀ ọkọ rẹ̀ fún wọn. Bí wọ́n ṣe ní Desola fi ẹ̀sùn kan Kunle Afod ó ṣe ojú méjì pẹ̀lú òun àti àwọn ẹ̀sùn mìíràn tí ó ní ṣe pẹ̀lú ìtọ́jú ilé àti àwọn ọmọ. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ọwọ́ Desola náà kò mọ́ o. Wọ́n ní òun gan pàápàá fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ọkọ rẹ̀ níṣu. Bí a bá ní parọ́, ọkùnrin ló fẹ́ràn Desola Afod tí ó sì ṣiṣẹ́ awakọ̀ tí ó máa ń gbé àwọn ènìyàn lọ síbi tí wọ́n bá fẹ́, tàbí àwọn tí ó bá dé láti ìlú òyìnbó tí ó sì tún máa ń fẹ́ láti bá àwọn ènìyàn polówó ọjà yìí, nítorí ó jẹ́ ẹnìkan tí ó tẹpá mọ́ iṣẹ́ tí kì í sì tijú iṣẹ́ kankan láti ṣe. Èyí ni ó ṣe ya àwọn lẹ́nu nígbà tí wọ́n gbọ́ pé ọ̀rọ̀ òun àti ọkọ rẹ̀ ti di kóńkó jábélé, tí kálukú ti ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ báyìí, tí eku ò ké bí eku tí ẹyẹ náà ò sì ké bí ẹyẹ ní ilé àwọn olólùfẹ́ méjèèjì yìí. Èyí kò sì dùn mọ́ àwọn olólùfẹ́ wọn nínú. Èyí ló mú kí ọ̀pọ̀ àwọn tí kò gba ohun tí wọ́n gbọ́ yìí lọ mú kí wọ́n máa pe òṣèré ní Kunle Afod láti fi ìdí ohun tí wọ́n gbọ́ yìí múlẹ̀ àti láti béèrè bí gbogbo nǹkan ṣe ń lọ pẹ̀lú rẹ̀. Ṣáájú ni Kunle Afod ti kọ́kọ́ jáde tí ó sì gbé fọ́nrán kan jáde sí orí ìkànnì rẹ̀ tí ó sì kọ sí abẹ́ rẹ̀ pé mo fẹ́ ohun tí ó dára jù fún ara mi, Ọlọ́run sì mọ̀ wípé mo ti gbìyànjú tó, ṣùgbọ́n níwọ̀n ìgbà tí a sì wà láyé a ó mọ̀ gbìyànjú náà ni. Lẹ́yìn ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá gbé fọ́nrán mìíràn jáde tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó pè é lórí ohun tí wọ́n gbọ́ nípa ìgbéyàwó rẹ̀, tí wọ́n sì mú lọ́kàn lé nínú ọ̀rọ̀ ìdúpẹ́ tí ó gbé jáde náà. Èyí tí ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹsẹ̀ àjọṣepọ̀ òun àti ìyàwó rẹ̀ míì ló ti sọ báyìí wípé mo fẹ́ lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó ń béèrè mi, tí wọ́n ń pè mí, tí wọ́n ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo yín. Mo sì fẹ́ kí ẹ mọ̀ wípé àlàáfíà ni mo wà. Àsìkò yìí jẹ́ àsìkò tí mo ní láti ronú lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn, kí ènìyàn ronú lórí ìkàkàkà rẹ̀ àti ọjọ́ iwájú. Mo dúpẹ́ gidigidi wípé ẹ wá àsìkò láti béèrè mi, tí ó sì ṣe àdúrà fún gbogbo wọn pátápátá. Kò pẹ́ sí àsìkò náà ni Desola gbé fọ́nrán kan jáde níbi tí òun àti ọkọ rẹ̀ ti wà nínú mọ́tò tí wọ́n sì jọ ń ṣeré, tí wọ́n ń bá ara wọn sọ̀rọ̀. Èyí ni àwọn ènìyàn rí tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò síjà láàrin tọkọtaya yìí àti pé irọ́ ni àwọn tí ó gbé ọ̀rọ̀ jáde ń pa. Ṣùgbọ́n àkíyèsí tí àwọn ènìyàn ṣe ni pé fọ́nrán yìí jẹ́ kí àṣírí tú wípé òṣèré náà kàn fẹ́ bo ìjà òun àti ọkọ rẹ̀ mọ́lẹ̀ kí àwọn ènìyàn má bàa rí. Ìdí ni pé fọ́nrán tí ó gbé jáde yìí ti pẹ́, irun bíi dàda tí ó máa ń ṣe ló wà lórí rẹ̀ nígbà tí wọ́n ṣe fọ́nrán náà, ṣùgbọ́n tí ó jẹ́ wípé òṣèré yìí ti gé irun náà. Èyí ni àwọn ènìyàn rí tí wọ́n fi ń sọ pé ọmọbìnrin náà fẹ́ máa gbé àwọn ènìyàn mọ́ra ni. Ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ló ti sọ̀rọ̀ nípa ìgbéyàwó tọkọ-tìyàwó yìí, bí àwọn kan ṣe ń na ìka àléébù sí Desola, bẹ́ẹ̀ ni àwọn mìíràn tún ní ọkọ rẹ̀ ní eku ẹ̀dá tí ó dá ọ̀rọ̀ náà sílẹ̀. Ṣùgbọ́n báyìí kò tí ì sí ẹni tí ó mọ ohun tí ó máa ti ìdí ọ̀rọ̀ náà yọ. Àdúrà ni àwọn olólùfẹ́ òṣèré yìí ń gbà kí Ọlọ́run bá wọn bá ogun èṣù wí, kí wọ́n sì rí ìjà náà parí. Ẹ ṣé fún gbígbọ́ tí ẹ gbọ́ wa.